èyí ni kókó ohun tó wà nínú owó oṣù tuntun fáwọn ológun tí ààrẹ Bọ́lá Tinubu tó buwọ́lù o láti fi mọ rírì sí akọ iṣẹ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ológun ilẹ̀ ti orí omi àti ti òfurufú ṣe lórílẹ̀‐èdè yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lù àfikún owó oṣù wọn. Àfikún owó oṣù náà wà láàrin ìdá 30 sí 80% gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ṣe fi léde lọ́jọ́ Ìṣẹ́gun o. Ó kéré tán àwọn ológun tí iye wọn tó 250,000 ni yóò jẹ àǹfààní àfikún owó oṣù náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Ọ̀nànúgà fi síta lórúkọ ààrẹ Bọ́lá Tinubu. Ètò owó oṣù tuntun yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2026. Àwọn ológun tí ipò wọn ju èyí tí a mọ̀ sí kọ́nẹ̀ lọ yóò lẹ́tọ̀ọ́ sí àfikún owó oṣù ìdá 30. Àwọn wọ̀nyí ni àwọn ọ̀gágun bíi brigadier general, major general, lieutenant general àti àwọn general lásán. Àwọn tí ipò wọn bẹ̀rẹ̀ láti kọ́nẹ̀ títí kan àwọn tí a mọ̀ sí warrant officer yóò gba àfikún ìdá 50, èyí ò 50%, nígbà táwọn tó wà nípò sájẹ̀ǹtì yóò gba ìdá 80% o. Èyí túmọ̀ sí pé àwọn onípò kéékèèké yìí ní àfikún owó wọn ló pọ̀ jù. Àfikún yìí ní iléeṣẹ́ ààrẹ sọ pé ó mú kí owó oṣù àwọn ológun lọ́dún kan tó máa ń wà ní 660 billion naira tẹ́lẹ̀ di 924 billion naira báyìí o. Àtẹ̀jáde iléeṣẹ́ ààrẹ Tinubu náà tẹ̀síwájú pé ìgbà gbogbo ni ààrẹ mọ rírì iṣẹ́ àwọn ológun tó sì máa ń gbóríyìn fún wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Àwọn ọkùnrin àti obìnrin tó ń ràn wá lọ́wọ́ láti wà ní àlàáfíà nílẹ̀ wa ó yẹ láti ṣe àtìlẹ́yìn fún wọn ká sì mọ rírì wọn fún iṣẹ́ tí wọ́n ṣe fún orílẹ̀-èdè yìí. Ìjọba yóò tẹ̀síwájú láti máa mú ìgbáyégbádùn àwọn ológun ní ọ̀kánkúndùn, bẹ́ẹ̀ la ó sì máa pàṣẹ àwọn nǹkan ìjà ìgbàlódé tí wọ́n nílò láti fi ṣiṣẹ́ fún wọn o. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà wí. Ó tẹ̀síwájú pé ìṣàkóso yìí yóò mú ọ̀rọ̀ àwọn ológun ní pàtàkì, wọn yóò sì máa fún wọn ní nǹkan ìjà ìgbàlódé tí wọ́n nílò pẹ̀lú àwọn ìmọ̀ ẹ̀rọ tí wọ́n nílò láti fi ṣiṣẹ́ wọn. Ìṣàkóso wa mọ̀ pé kò sí orílẹ̀-èdè tó lè débi gíga bí kò bá sí ààbò. Ìdí nìyẹn tí a ṣe dúró pé a máa kó gbogbo àwọn ológun jọ ṣẹ́gun ìṣòro ààbò ká sì dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ Nàìjíríà. Lákòótán ọ̀rọ̀ náà, ààrẹ rọ àwọn ológun láti rí àfikún owó oṣù yìí bí fífi ẹ̀mí ìmoore hàn fún iṣẹ́ tí wọ́n ń ṣe fún Nàìjíríà tí í ṣe ilẹ̀ bàbá wa. Ó ní àjọ máa gbé ilẹ̀ yìí dé ilẹ̀ lérí ni o, tí a sì sọ èròǹgbà àwọn ọ̀tá di ẹ̀dùn arinlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.